Hmm. Ẹ̀yin èèyàn mi, ẹ tún máa gbọ́ tuntun o. Wonders shall never end. Ṣé rí ta bá ń sọ, wọ́n máa ní ẹ̀yin blogger yẹn máa ń parọ́ pé nà láì bẹ́ẹ̀ ni. Ṣé ẹ mọ̀ pé bí ta ti ń ṣe nà láì, tọ́ni èèyàn ti ń sọ pé nà láì nà láì, ibẹ̀ lẹ ti máa rí nà túlù nà túlù. Ṣé ẹ mọ̀ pé ilé ayé yìí, ẹlòmíín wà, ó fi ara àwọ̀ èèyàn fi bora. Ẹlòmíín dẹ̀ wà, àṣé ìwà tó wà nínú wọn, ìwà ẹranko. Ẹlòmíín kẹ̀dẹ̀ wà, ẹ mọ bí mentality ẹ̀ ṣe ń ṣiṣẹ́ o. Jọ wà bákan náà o. Ẹlòmíín wà tó jẹ́ pé ẹlòmíín kan máa wà ṣáá ni. K'Ọlọ́run má jẹ ká wà ṣáá. Ẹlòmíín tẹ bá ń rí ẹlòmíín tó fine lójú tó ṣe gbogbo ẹ mọ irú psychology tó ń bá rìn. Ẹ mọ irú ọpọlọ tó ń bá rìn, ẹ̀yin èèyàn wa. Eléyìí lágbára tí n bá sọ̀rọ̀ sí. Ẹ máa ń ṣe irú ẹ̀ ṣẹlẹ̀ ṣá. Báwo ni irú ẹ̀ ṣe fẹ́ ṣẹlẹ̀? Nǹkan tá gbọ́ ni o. Nǹkan tá gbọ́ ni o ní íńtánẹ́ẹ̀tì yìí. Ẹ mọ̀ pé íńtánẹ́ẹ̀tì ó ru ẹrù, ó ru mẹ́ẹ̀dọ́gbọ̀n. Ó ru nǹkan tó ń jẹ́ nǹkan tí ò ṣe é sọ. La bá gbọ́ o, wọ́n ní Tóbi. Àwọn kan ti ẹ̀ sọ pé kí ni Tóbi ń wá ní ààfin? Ṣé kí ni kábíyèsí yìí ń retain Tóbi nínú ààfin? So, Tóbi ti fẹ́ gbé ọ̀nà àbáyọ míì jáde o. Tóbi fẹ́ gbé ọ̀nà àbáyọ míì jáde ní nǹkan tí mo gbọ́ o. Wọ́n ní Tóbi sọ wípé kábíyèsí, ó lọ bẹ kábíyèsí, kábíyèsí wá. Bó ti yẹ kí àwọn ọmọ wọn bọ́rọ̀ ṣe bẹ̀rẹ̀ ni pé kábíyèsí àwọn ọmọ wọn ti fẹ́ tó gbàbúrò. Ó ti tó táwọn ọmọ wọn máa gbàbúrò. Wọ́n ṣáà ti ṣe bẹ́ẹ̀dì ọdún kan. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ti tó láti gbà, òun fẹ́ bímọ kejì, ó fẹ́ bímọ lé wọn. Kán lè jẹ́ mẹ́ta ní ọ̀dọ̀ kábíyèsí. Nǹkan ń bẹ. Pé therefore kí kábíyèsí jọ̀ọ́, òun bẹ kábíyèsí pé kí kábíyèsí lè tẹ̀lé òun lọ sí hospital. Kán lọ gba, kóun fẹ́ lọ ṣe surrogacy míì. Kí kábíyèsí wá lọ donate tiẹ̀. Kóun náà ṣe tiẹ̀. Kóun náà lè kí kábíyèsí jọ̀ọ́. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní nǹkan tá tiẹ̀ gbọ́ ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé ṣe ló tẹ̀lé kábíyèsí a ti ẹ̀ sọ pé irọ́ ni, pé báwo ni irú ẹ̀ ṣe fẹ́ ṣẹlẹ̀. Ṣé ẹ rí bí nǹkan tó jọ nǹkan, wọ́n fi ń wé nǹkan o. Wọ́n ló lọ́jọ́, kábíyèsí ò bá òun ṣe, kábíyèsí ò bá òun ṣe kíní, ara òun ń ṣe igi, ara òun ń ṣọ̀pẹ̀, ara òun ń ṣe bákan. Pé torí ẹ̀ kábíyèsí kò bá òun ṣe kan, kò bá òun ṣe kíní. Nígbà wọ́n sọ fún ẹ pé wọ́n ní wọn ò fẹ́ ẹ nílùú Òǹdàrìn. Ṣé irú ọ̀rọ̀ yìí ṣe é sọ jáde? Ẹ̀yin èèyàn wa. Ló bá ní pẹ́pẹ́ sí o. Nǹkan tá gbọ́ ni o. A gbọ́ ni o. Kì í ṣe pé bóyá a rí ẹnìkan tó ń ta wá lólobó o. Olóbó inú íńtánẹ́ẹ̀tì là ń gbọ́ pé ó ní kí kábíyèsí, òun ti tó láti bímọ, bímọ lé àwọn ìbejì. Ó yẹ kí kábíyèsí kó jọ̀ọ́, kán jọ lọ ṣe kíní yẹn. Kán lè ṣe kíní kan. Ó ti rí kábíyèsí, mi ò tí ẹ mọ nǹkan tó ti ẹ fi kábíyèsí wáyé pè ṣá. Kán lè lọ gba nǹkan lára kábíyèsí àti tòun, kóun lè bímọ lé àwọn ìbejì. Ṣé ẹ ń gbọ́ ọ̀rọ̀ nígboro ẹnu? Jésù. Ló bá ní, wọ́n ní nǹkan tó sọ nìyẹn. Èmi ò rò pé kábíyèsí lè fún lésì. Àwọn èèyàn wá sọ wípé nǹkan tá tún gbọ́ táwọn èèyàn tún complicate, tán comment. Wọ́n ní ṣé ọmọbìnrin yìí wà láàfin? Kí ni kábíyèsí ń jẹ́ kọ́mọ yìí wà láàfin fún? Nǹkan tó béèrè, nǹkan béèrè nìyẹn. Ọ̀nà tọ́mọ yìí bí wà láàfin. Ọmọ Tóbi yìí lè ṣe who can do and undo o. Kí ni ìtumọ̀ gbogbo eléyìí? Torí ẹ̀ mo ṣe sọ pé bóyá ẹlòmíín lè wà, ẹ lè máa sọ wípé kí ni bẹ́ẹ̀ tí I don't know. Kò sí orin tá fẹ́ kọ sínú eléyìí. Àwọn kan tún ní kábíyèsí sọ fún, wá pé kábíyèsí ò tiẹ̀ because
it's a short of words. Kábíyèsí ò lè máa sọ ò ní máa sọ máa useless ètò ẹ̀ pé lórí Tóbi pé kí kábíyèsí sọ fún yín pé pé kí ni rí tí kábíyèsí ò sọ fún yín pé lọ ṣe DNA àwọn ọmọ tó wà nílẹ̀ àwọn ọmọ tó wà nílẹ̀ wọn ì tí ì gbà wọlé ìwọ ló tún fẹ́ ṣe mí pé kó lọ ṣe DNA pé tán pé kàn tí kábíyèsí ní lọ́wọ́ ẹ̀ láti ṣé ọ̀rọ̀ tiẹ̀ ti kọjá gbogbo yẹn kò kábíyèsí sọ pé kó máa lọ ó tiẹ̀ ti ní kó máa lọ ti pẹ́ bẹ̀ sí wọ́n yìí ń jẹ oore ọ̀fẹ́ bí pé kábíyèsí ò tiẹ̀ ráyè tiwọn torí bí Naomi ṣe fẹ́ wọlé nìyẹn ṣé gbogbo àwọn ló wà lọ́kàn kábíyèsí torí rádaràda àwọn ọ̀rọ̀ pàǹtí àwọn ọ̀rọ̀ ríran àwọn ọ̀rọ̀ tó ti rà dànù ṣé ìyẹn ni kábíyèsí máa máa dá sí ṣe bó hùn wọn ni ó hùn Tóbi kò hùn ẹlẹ́dẹ̀ nǹkan tó hùn ẹlẹ́nu lẹ́lẹ́nu lè fẹ́nu ẹ̀ sọ ṣóyé wa now nǹkan tèmi gan tiẹ̀ tí wàá ń sọ fún títèmi o èmi ń sọ wípé oríṣiríṣi nǹkan tèmi ń sọ ni pé kó má lọ jẹ́ wípé kó má lọ jẹ́ pé ọmọbìnrin yìí ó lọ sọ sórí afẹ́fẹ́ kó má lọ ó tó àdìjọ́ kan náà lọ́wọ́ sọ pé ó ti lóyún ó tún ti bímọ ó tún máa parọ́ mọ́ ta kábíyèsí pé òun ti lọ ṣe kinní bẹ́ẹ̀ tí kò sí bọ́n ṣe lè parọ́ irọ́ náà kó má lọ jẹ́ pé ọkọ ẹ̀yẹn ti fún lóyún nǹkan tó wà lọ́kàn mi nìyẹn nǹkan tí mo lérò nìyẹn torí mi ò mọ̀ kẹ́yìn náà kẹ́ bá mi dá sí nínú comment section kó má lọ jẹ́ wípé torí kò sí nǹkan tí olórí míì tí ẹ lè pè wọ́n lólórí because wọ́n fẹ́ fi èrú gbàbùkún wọ́n ṣe dé ààfin Ọlọ́run ló yẹ olórí yẹn tó ń pè wọ́n fún wọn ní ayé jẹ ó fún wọn ní ìgbéraga kóró ń dùn mọ́ wọn kó tó bá máa pè wọ́n lórí nǹkan tó fi takú sí ààfin ni pé bóyá kó má yẹ pé ó ti lọ lóyún ó ń wá ọgbọ́n láti gbé oyún yẹn fún kábíyèsí again kó lè sọ pé kábíyèsí ti lọ báwọn lọ sí hospital ti lọ ṣe kinní kan wọ́n ní kí kábíyèsí sọ fún pé what of kinní tán ní kó lọ ṣe DNA kí dé tó tí ì ṣe ó dìgbà tó bá ṣe kó mú wa a mọ nǹkan tá a fẹ́ ṣe wọ́n ní kí kábíyèsí sọ ṣé kábíyèsí ráyè gbogbo yìí ó ráyè rẹ́dẹ̀rẹ́dẹ́ láti sọ irú ìsọkúsọ yẹn fún abẹ́ẹ̀gì so ẹ̀yin èèyàn mi kílẹ̀ ti rí yẹn sí ẹ bá mi share kí ẹ bá mi subscribe tó bá dẹ̀ yá ká lè mọ nǹkan tí a fẹ́ ṣe lórúkọ Jésù later a tún máa sọ ìtókù ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa.